لبيك اللهم لبيك. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Tẹ́tẹ́lọ àjìnìrọ̀rùn, òmùra lílọ nìdẹ̀ra. Adéhùn fi tọ́lá yọ̀nà àtàbúlàtọ̀ ní kẹbálọ̀. Kò sí èméjì àmọ̀kẹ́, ó dá mi lójú gedegbe. Wá ṣiṣẹ́ àjìlá ṣe pé hospitality wọ́n dúró. Accommodation wọ́n jẹ́ bàbá. Ticketing and reservation, consultancy services. Destination advice pẹ̀lú tourism iṣẹ́ wọn ni group tours arrangements. Mo fẹ́ lọ àjì pẹ̀lú múra wa wọn ni mo mọ̀ tó lè bá lọ. máa bọ̀ ní Al-Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá Road Owódélé bus stop along Lut Road Sùúrùlérè Lagos telephone 0803-512-4441 tàbí 0802-396-3632 ọ́fíìsì wọn tó wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Al-Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi. káàkiri àgbáláyé ni wọ́n ti mọ gbajúgbajà olórin fuji ní Okiki Bright, ọmọ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá ń gbọ́ ojúlówó fuji òun náà ni ẹ̀ ń wò yìí. orin fuji tí ẹ̀ ń kọ ọ̀kan lára àwọn tí olóyìnbó pè ní stakeholder náà ni ẹ jẹ́ pàápàá láàrin àwọn ọ̀dọ́. kíní kan wá ṣẹlẹ̀ lásìkò yìí láàrin àwọn olórin fuji náà ni pàápàá Alhaji Wasiu Alabi Pasuma, Taye Currency, ó mú ti Òbésèré náà mọ àtàwọn mìíràn tí wọ́n ti ń dá sí eléyìí rẹ̀ bí ojúlówó ọmọ nínú iṣẹ́ fújì kí lè rí sọ sí. ẹ kọ́ dárúkọ yín o lẹ́kùnrẹ́rẹ́. orúkọ mi ni Rájí Adékúnlé Ìṣọ̀lámùtì tí gbogbo èèyàn mọ̀ sí Okiki Bright. èmi kàn nígbàgbọ́ lórí nǹkan kan pé ọjà táriwo bá ti pọ̀ ńbẹ̀ ibẹ̀ lọ́jà, ibi tí ariwo bá ti pọ̀ lọ́jà máa ń tà. ibi tí gbàgbọ́ mi lọ nìyẹn, because èmi ò believe pé nǹkan báyìí lè ṣẹlẹ̀ láàrin ọ̀gá wa ọ̀gá ńlá Ajíbọ́lá Pasuma, ọ̀gá gbogbo wa ni, bàbá wa ni, abáwọn bẹ́ẹ̀ ni. àwọn tún fújì ṣe káwa tó dé, káwa tó sọ pé ó wù wá, torí táwọn bá tún fújì ṣe ìgbà táwa dé yẹn àwọn kan bá wo ni pé àwọn eléyìí àwa náà ò ní yabẹ̀, àwọn là ń rí nínú wa fi ń dùn. mi ò believe pé ó lè ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú Alhaji Taye Currency àpèsè wọn, because ìfẹ́ tó wà láàrin wọn tẹ́mi rí, èmi ò believe pé ó yẹ kí nǹkan báyìí ṣẹlẹ̀. àmọ́ tún rí nǹkan kan nígbà tí Alhaji Taye Currency àti ọ̀gá ńlá tí wọ́n dé láti Mecca. mo gbọ́ láìfo àpèsè kan ìyẹn Alhaji Taye Currency tó ń sọ wípé Pasuma ló ṣínà fún ọ̀pọ̀lọpọ̀ olórin. bí Pasuma ṣe dé lọ́pọ̀lọpọ̀ orin ní gòkè, Pasuma mú àwọn olórin kó ń fà wọ́n lọ́wọ́. Paso lẹ lè máa rí fín, ẹ lè ṣerú ẹ̀fẹ́ mi o, kíní kan mo gbọ́ kíní yẹn, mo gbọ́ fídíò yẹn dáadáa, mo wò ó tí Alhaji Taye Currency fi sọ pé ibi tọ́lọ̀ ń kẹ́ àwọn dé àtàwọn bá gbéraga sí Alhaji Pasuma àwọn tó bẹ̀, ṣùgbọ́n àwọn ò lè jojú Pasuma torí wípé Paso ń ló la ọ̀nà fún àwọn ọ̀gá àwọn ní Pasuma. ọ̀gá kò wá tó bí ọ̀sẹ̀ bíi mélòó kan ní ọ̀rọ̀ ó ṣe Paso àti Currency tó tún wá ń já ràyìnràyìn. mo wá rí i pé a lot of people wọ́n tún wá ń sọ̀rọ̀ against ọ̀rọ̀ yẹn wá, ó ya èmi lẹ́nu. èmi ò, a lot of people ti pè mí pé Okiki Bright ó yẹ kí wọ́n náà sọ sí nǹkan tó wà nílẹ̀, because èmi rò pé ọ̀rọ̀ bàbá àtọmọ mo ò lè dá sí, because àwọn méjèèjì ti jọ wà tipẹ́ 30 years ago, kò ń ṣe kékeré. ọmọ tán bí 30 years ti lọ́lé ọkọ ti bímọ náà. so tí nǹkan bá ṣe láàrin àwọn méjèèjì yẹn, èmi kàn bẹ ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ fújì ni pé kí wọ́n fọpọlọ ṣe, because ọ̀rọ̀ àárín àwọn méjèèjì tó bá parí ìjà àwọn kò sẹ́nibọ̀dì bẹ́ẹ̀. àní ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tó ń dá sí náà mi ò lè blame ọ̀pọ̀lọpọ̀, but kí wọ́n jẹ́ ká fọpọlọ ṣe àárín àwọn méjèèjì, because àló yà mí lẹ́nu sẹ́ẹ̀. ìgbà tó dé láti Mecca mo wò ó dáadáa, mo rí lórí social media tí Alhaji Taye Currency sọ wípé àwọn olórin kan Paso ló ń fà wọ́n lọ́wọ́, ẹ̀ ń bẹ̀bẹ̀ káàkiri lọ bá Paso kiri, Paso wá gbé dókè tán sí, ẹ wá wúgẹ̀ sí Paso pé Paso náà lè bá ṣe o, ẹ lè bá wa ṣe Ìbàdàn, pé bọ́lọ̀ ṣe kí àwọn tó àwọn lè wúgẹ̀ sí Paso ṣùgbọ́n àwọn ò ní ṣe láéláé tó rọ́gà wọn ni. kojú ọ̀sẹ̀ kan lọ sọ́sẹ̀ méjì. bàbá nígbà tí èèyàn ti Mẹ́kà dé tó sọ rú ẹ pé ẹni yìí o ẹni ìṣáájú tí òun ò ní wúgẹ̀ sí láéláé ni, tó wá padà wá wúgẹ̀ sí, kí ló lè múrú ẹ̀ wá, kí ló lè fa sábàbí ìṣẹ̀lẹ̀? olóòtú ṣe rí
àníyàn lé ó yí Ọlọ́run because adébíyẹn kò lílẹ̀ haku ọlákanamúrọ̀ ká sọ títọ́ ọ̀rọ̀ ṣe understand Alhaji Taye Currency mo rí wọn gẹ́gẹ́ bí olórin tó wà tí Ọlọ́run ti gbà fún ṣe understand mi ìlérò kájọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n rí that báyìí kò ṣẹlẹ̀ rí yes Alhaji Taye Currency sọ̀rọ̀ wọ́n náà wọ́n kò ṣẹlẹ̀ rí but Alhaji Pasuma bàbá tó Paso kọjá ẹni téèyàn máa rí fín èmi gan mo gbọ́dọ̀ Paso kọjá náà àṣebígbà kan máyégún ọ̀gá ni mo jẹ́ náà Alhaji Pasuma gangan náà fún mi ní máyégún ọ̀gá lẹ́tì fiat náà ti fún mi jọ́nà wọ́n ṣe rẹ́kọ̀dù kan lọ́wọ́ wa ní stúdíò àwọn bá wọn ní stúdíò ìgbà ní èkó rí bí sì ṣiṣẹ́ dáadáa ibẹ̀ náà ti fún mi máyégún ọ̀gá ńlá ẹ lọ wo live tí Alhaji Jíbọ́lá Pasuma ọ̀gá ńlá tí wọ́n fi di ọ̀gá ńlá gangan èmi ni mo kọ́kọ́ kọrin bẹ̀ àṣẹ ní Island lọ́dọ̀ Akíndélé lóòtẹ́lì Akíndélé bẹ́ẹ̀tì láti ṣe so mo gorí stage wọn kọjá mo máa ń perform dáadáa lórí stage Alhaji Pasuma ọ̀gá mi ni wọ́n bàbá mi ni wọ́n ibi táwa náà délé ni Pasuma wà náà tó gbé wa débi ọ̀tọ́lọ̀ ń lò ká sọ pé tọ́lọ̀ ń lò wọ́n wà ń bẹ́ẹ̀ so Alhaji Taye Currency kẹ̀dẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ wọn náà wọn máa rí ṣe understand tábà sọ pé mo wà báyà síbi kan ṣùgbọ́n tọ́lọ̀ bá ti dà báyìí mo fẹ́ fi sọ́ọ̀tún kí n fi sósì because ohun tó pamọ́ ojú Ọlọ́run ló. wọ́n ti sọ pé ọ̀rọ̀ yẹn wọ́n ní wọ́n já mọ́ lẹ́nu wọ́n sọ di bá mi mọ̀ lọ́wọ́ ni pé olórin kan òṣèré máa kọ́ ní olórin kejì bí Alhaji Barrister ọmọyàwó ológun bó ṣe àràǹtà tó nídìí orin àwọn náà kọrin Ọlátúnjí Fàsáyìndé náà kọrin Barrister kọrin Ọlátúnjí tí Taye Currency bá ní Pasuma kọrin Òbésèré wọ́n ní ṣe kí yẹn dìjà ṣe kó dun tí wọ́n máa gbàgbé ẹni gbàgbọ́ ọtí. ṣe rí nídìí iṣẹ́ yìí tóbi sísí ẹ̀ gbogbo ẹ̀ ló mọ̀ mí kò sẹ́ni tí tó bá sọ pé òun ò gbàgbé kan kọjá a lè wá lọ síwájú tán káwá máa yí pé mo fẹ́ dá dúró bàbá ẹni tí ó wẹ̀ lódò tí ò ní fara kan omi nínú wa kò sí báyìí fẹ́ ṣe tó bá sọ pé gbogbo fújì láyé tí gbogbo wa ń kọ ara Barrister láti yà gbogbo style láyé ní Barrister ti kọ Barrister ti kọ hip hop ó ti kọ oríṣiríṣi ó kọ afro ibo ni wọ́n fẹ́ gbé fújì tí ẹ gbà tó bá sọ pé ò gbọ́dọ̀ Barrister kọjá kó tí pé fẹ́ ṣe kó tí pé fẹ́ kọrin tó ní kọrin olórin akọ̀ máa ń dọ́gbọ́n yí ni a máa ń kọlura wa máa ń yí ni bàbá àìmọye style Paso tí máa rí pé Àlàbí ló pẹ́ léyìí o èmi kẹ̀dẹ̀rẹ́ mi ò dẹ̀ gúdù ní kí wọ́n kọ style Paso máa ń gbé gbàbọ̀ mi Paso gan tó jẹ́ aláyé tó níṣẹ́ gan tó bá gbọ́ gan lè máa mọ̀ para ọkọ̀ lè pé àmọ̀tí kankan tó jọba ìlú mo lè wó pé orin òṣùpá ọba ló wù mí kí wọ́n orin òṣùpá yìí ó máa ń ṣẹlẹ̀ dáadáa àfiwọ́ tó bá lọ́pọlọ láti fi rorí láti fi ṣiṣẹ́ lókun. ṣé wọ́n yẹ kó daagun sí Taye Currency lọ́rùn ṣé kó di wàhálà. bàbá bó ṣe wọ Ọlọ́run ló ń ṣiṣẹ́ mo sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ mo ní ọjà market ọjà mo mí pé inú ọjà tí ariwo bá pọ̀ ń bẹ̀ bàbá ọjà yẹn tà ní. tẹ bá rí inú ọjà kan tó ń wújúwújú táriwo pọ̀ mẹ́ẹ̀ lọ síbẹ̀ ọjà tà mẹ́rin tọ́jà ò bá tà níbẹ̀ ó máa dá wáíwáí ni sọ ọjà fújì ń tà lọ́wọ́ ni. gbogbo àwọn tí wọ́n wà níbi ìsàwáwù yín àbí kẹ́yìn tún gbé pẹ́ẹ́lí dáadáa jùlọ gbogbo wọn náà ń jáde lásìkò táwọn náà ń kọrin tó ń tò sẹ́yìn Paso ìmí ń tò sẹ́yìn Òbésèré ìmí ń ṣe ti Taye Currency ẹ̀yin ò jáde àgbọ̀ kan. ẹ ṣe gan ṣe rí wọn ní báwo ló lóyìnbó ṣe máa sọ náà experience is the best teacher. bẹ́ẹ̀ni. kí ni ti ṣẹlẹ̀ nígbà kan láyé àwọn bàbá wa lè Dr. Sikiru Ayinde Barrister General Kọ́láwọlé Àyìnlá Kollington láyé àwọn yẹn tí ìgbà tí wọ́n tí gbogbo ẹ̀ ń hó gan àwọn olórin kan wà lọ́dọ̀ Barry àwọn kan wà lọ́dọ̀ Kollington àwọn kan wà tó ń jà ń gbà ẹ̀ta gbúrò ọmọdé tó fi wọlé dè ní. rabarabe òjò ń gbàdúrà lọ́la. tí erin méjì yìí bá ń jà ẹ̀lírí tó bá wà ń bẹ̀ kó wà very careful ṣe understand tí bàbá àtọmọ bá ń jà ará àta tó bá máa dá sí kó lu ọpọlọ láti fi dá sí. ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. má wàá torí pé controversy pé Paso àti Currency ìjà wa ò pé ìyẹn ló máa jẹ́ kí n jáde controversy ni wọ́n ló fi gòkè ní ẹ̀ tó bá fi controversy gòkè controversy náà ló máa jẹ́ kó káyé má mọ̀ ẹ̀ mọ̀. orin gidi wà tá a lè kọ́ náà mi wàá lè lo opportunity pé Paso Alhaji Pasuma bọ́ ẹ jẹ́ ọ̀gá mi tó tí mo súnmọ́ wọn bàbá tí mo súnmọ́ ni o mo lè parọ́ ọwọ́ mi ní lókè. sọ́ọ́sì mọ̀ yín. Paso mọ̀ mi dáadáa bàbá àgbàlagbà ọ̀rọ̀ Paso kọjá ẹni Paso kọjá olórin tí yẹn lè rí fín ṣe understand
ṣàṣà ni àwa ta olórin yìí sìn tí ò gba wájú Pàṣọ kọjá everybody bá dọ̀gá tán tó bá sọ pé tí Pàṣọ bá wò ó tọra ẹ̀ ní gbogbo alágbájú Pàṣọ kọjá oníkálukú kàn ń fi epo àti ata à ń fi sí kíní wa níbọ̀ tó bá wọ́pù wá ń kọ̀rọ̀ tó bá ronú jinlẹ̀ wá ó pé àmúgbá wájú ẹni yìí ò lè jójú ẹni. bá fẹ́ fún wa lórí dákun ká máa lọ́lé wa. ṣé mọ̀ pé àwọn kan bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ láyé iṣẹ́ láyé ìrò tá máa bínú destiny bí ẹ̀ ṣe lọ tó ń bọ̀ òun dẹ̀ ni wọ́n á máa fẹ́ bí ẹ̀ ṣe lọ tó ń bọ̀ òun dẹ̀ ni wọ́n á máa ṣọ́ bí kítọ̀ ń wàlẹ̀ bí kítọ̀ ń jábọ́ àwọn kan bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ láyé iṣẹ́ láyé ìrò wọ́n á máa bínú destiny bí ẹ̀ ṣe lọ tó ń bọ̀ òun dẹ̀ ni wọ́n á máa ṣọ́ bí kítọ̀ ń wàlẹ̀ bí kítọ̀ ń jábọ́ bẹ́ẹ̀ ọ̀pẹ̀yẹ ló ń fò wọn ò fara kẹ́ra o àìmọye ẹja lóhùn ẹ nínú bú aeroplane ń fò lókè wọn ò fara kanra o àìmọ̀kànmọ̀kàn àtọjú dúdú ló ń bà wọn láyé jẹ́ tó o bá wá mọ bó ṣe ń jẹ tó mú wọn lò pull stubborn o fly polo wọn lò carry shoulder ògà pa wọn lò carry shoulder ògà pa bàbá tó o bá ti ṣe fáyín bára délé wọn o wọn lò pull stubborn o fly polo wọn lọ carry shoulder ògà pa wọn lọ carry shoulder ògà pa. Thank you. ẹ ṣé gan.